lẹ́yìn táwọn ọmọ yorùbá kan tí wọ́n ti ń wòye pé kí ni ìdí tí gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho tó fi fẹ́ gbé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ Gani Adams lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí àwọn ọba ilẹ̀ yorùbá láti orí ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì àtàwọn àgbà yorùbá míì tápẹ̀tù sí nínú ìpè kí àwọn méjèèjì kan gba àlàáfíà láàyè. Ọ̀pọ̀ àwọn èèyàn kan ló ti ń wòye pé nígbà tí àwọn ọba àti àwọn àgbà yorùbá tí wọ́n ti bá Sunday Ìgbòho sọ̀rọ̀ kò yẹ kí ó tún lè kọ lẹ́tà sí Gani Adams àti wípé ọ̀rọ̀ náà wọn ló fẹ́ dàbí pé kò fẹ́ gba ọ̀rọ̀ sí àwọn àgbàlagbà ilẹ̀ yorùbá lẹ́nu. Ṣùgbọ́n nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn tó súnmọ́ Sunday Ìgbòho dáadáa tó ní ká fi orúkọ bò ń láṣìírí nítorí pé òun kò tí ì fẹ́ kórúkọ hàn nínú ìròyìn ó mà ṣàlàyé ìdí tí Sunday Ìgbòho fi kọ lẹ́tà agbẹjọ́rò sí Gani Adams lẹ́yìn táwọn àgbà yorùbá ti bá sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ ẹ̀ ẹni náà jẹ́ kó di mọ̀ yìí pé Sunday Ìgbòho kò rí àgbà yorùbá kankan fi hàn o kódà olóbọ̀ fún àwọn ọba àtàwọn àgbà ilẹ̀ yorùbá ó ní gbogbo èèyàn ló sì mọ̀ o ipò ọmọlúàbí tó nírẹ̀lẹ̀ púpọ̀ gidi ni. Ṣùgbọ́n ó láwọn èèyàn pàápàá àwọn agbẹjọ́rò Sunday Ìgbòho ló mà gbà nímọ̀ràn wípé bó bá jẹ́ kí ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé báwọn ọba ṣe bẹ́ẹ̀ ń ló sì dákẹ́ tí ààrẹ Gani Adams tí ò sì bọ́ síta láti sọ pé kò mọ̀ nǹkan kan nípa ikú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ tó tún jẹ́ mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ olóògbé Bọ́lá Ìgè wọ́n ní bí Sunday Ìgbòho bá dákẹ́ bẹ́ẹ̀ ó léwu kódà wọ́n ní yóò tún léwu fún àwọn ọmọ ẹ̀ náà lọ́jọ́ iwájú nítorí pé àbàwọ́n yóò wà lára ẹ̀ ìpè agbanipa ni bàbá wọn àti pé ó mọ̀ nípa àkú Bọ́lá Ìgè. Wọ́n ní ìdí rèé tí Sunday Ìgbòho fi fẹ́ fọ orúkọ ẹ̀ mọ́ tó fẹ́ kí ààrẹ Gani Adams kó jáde láti jẹ́ kó dìbò mímọ̀ fún gbogbo ayé pé òun parọ́ mọ́ ni o òun kò lọ́wọ́ rárá nínú òkú Bọ́lá Ìgè bẹ́ẹ̀ lòun kì í ṣe agbanipa tàbí ẹni tó ń pa èèyàn gẹ́gẹ́ bí ààrẹ Gani Adams ṣe sọ. Ẹni tó súnmọ́ Sunday Ìgbòho gidigidi tó jẹ́ wípé wọn ò lè ṣe kán má sọ̀rọ̀ ó wá ṣàlàyé fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ní bí ààrẹ Gani Adams bá ti bọ́ta tó tún ọ̀rọ̀ náà ṣe ó lábùṣebùṣe ó ní Sunday Ìgbòho kò ní ààrẹ Gani Adams nínú rárá kódà olóbọ̀ fún bàbá náà ó ní ṣé wọ́n rántí wípé iṣẹ́ ààrẹ Gani Adams gan ni Sunday Ìgbòho ń ṣe nítorí pé ààrẹ ni olórí gbogbo ọmọ ogun ilẹ̀ Yorùbá ó ní tí Sunday Ìgbòho máa ń rí títún máa ń sọ fáwọn ni pé ó yẹ kí ààrẹ Gani Adams kó máa kan sáárá sóhun kó sì máa dúpẹ́ lọ́wọ́ òun ni fún bóun ṣe ń jáde tó ń takò àwọn Fúlàní ajínigbé àti apààyàn nítorí pé iṣẹ́ ààrẹ ni. Ṣùgbọ́n oní Sunday Ìgbòho ń wò pé òun kò rí àtìlẹ́yìn lọ́dọ̀ ààrẹ bí kò ṣe ìlara àtinúnibí ni. Èyí gan ló ní ó bí Sunday Ìgbòho nínú nígbà tí ààrẹ tí fọ́nrán ibi tó ti ń sọ̀rọ̀ pé òun mọ̀ nípa ikú Bọ́lá Ìgè tó fi bí nínú. Wọ́n ní ẹni náà wá jẹ́ kó di mọ̀ o pé Sunday Ìgbòho tiẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ náà ṣùgbọ́n àwọn táwọn súnmọ́ àtàwọn agbẹjọ́rò ni wọ́n gbà nímọ̀ràn pé bí kò bá gbé ìgbésẹ̀ tó gbé yìí ìyẹn kò kọ lẹ́tà ilé ẹjọ́ sí ààrẹ Gani Adams ó léwu o nítorí tó bá dákẹ́ bẹ́ẹ̀ yóò dàbí pé òun náà ó mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ló ṣe dákẹ́. Wọ́n ní eléyìí ni ló jẹ́ kí Sunday Ìgbòho gbé ìgbésẹ̀ tó gbé o tí kì í ṣe pé ó rí àwọn ọba àti àwọn àgbà ilẹ̀ Yorùbá fín.